ìjọ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tó fi fún wa. A fẹ́ sọ̀rọ̀ lórí ìjọ Ọlọ́run. Ìjọ Ọlọ́run, kí ni a ń pè ní ìjọ Ọlọ́run? Báwo ló ṣe nítumọ̀ sí ìwọ olùgbọ́ mi? Báwo ni ìjọ Ọlọ́run ṣe nítumọ̀ sí lọ́kàn rẹ? Ìjọ Ọlọ́run kúrò ní nǹkan tí a lè máa fojú kékeré wò. Tí ọ̀pọ̀ bá wà nínú church, ẹlòmíì èrò ọkàn ẹ̀ nínú church èrò ayé ni, ọkàn ayé ló wà nínú ẹ̀ nínú church. Church kọjá nǹkan bẹ́ẹ̀, mọ́sálásí kọjá nǹkan bẹ́ẹ̀. Bíbélì mímọ́ ó fi yé wa nígbàtí Jákọ́bù tó sùn tó láàlá, wọ́n fi àṣírí ìjọ Ọlọ́run hàn nínú ìwé Genesis orí 28, Genesis 28 verse 17. Ó jí, nígbà tó jí lójú oorun, ẹ̀rù bà á, ó sì wí pé èyí ti ní ẹ̀rù tó, èyí kìí ṣe ibòmíràn bí kò ṣe ilé Ọlọ́run, èyí sì ní ẹnu bodè ọ̀run. Tí àwọn èèyàn bá ti jókòó sí church, tán bá wá jọ́sìn ní church, ó yẹ kí wọ́n mọ̀ wípé àwọn ti wà ní gate of the heaven, ẹnu bodè ọ̀run, wọ́n ti wà ń bẹ̀. Because ìjọ Ọlọ́run lónìí, bí àwọn èèyàn ṣe ń ṣe, wọ́n ti sọ di property wọn, wọ́n ti sọ di okòwò property wọn. Lóòótọ́ ni Ọlọ́run sọ wípé ó dìgbà tá bá wàásù yìn rere kí jákèjádò àgbáyé kó tó di wípé ìjọba ọ̀run òpin máa dé bá ohun gbogbo nínú ayé, tí ìjọba Kristi máa dé. Ṣùgbọ́n ṣé ọ̀nà tí Jésù sọ wípé ká máa fi gbé ọ̀rọ̀ ìyìn rere Kristi kalẹ̀, ṣé ọ̀nà rẹ̀ ni àwọn ìjọ Ọlọ́run ń lò lónìí? Gate of the heaven ní church. Tó bá wà ní church, tó wà ní mosque, ó máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ti wà ní bèbè ọ̀run àti ayé. You are in the gate of the heaven. Ó ti wà close to the heaven nígbà tó ti jókòó sínú church. Ẹlòmíì ò rò ó débẹ̀. Ìfẹ́ ara ó ti wọnú ọ̀pọ̀lọpọ̀. Ìfẹ́ ara ó ti wọnú ọ̀pọ̀lọpọ̀. Òun ló dẹ̀ ń da ayé rú báyìí. Torí pé nígbà tí ìwé Timothy kejì orí 3 ń sọ̀rọ̀, ó ní ìkẹyìn, ó ní ìgbà ewu yóò dé, àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn, onímọ̀tara ẹni, agbéraga, afúnnu, olójúkòkòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọjọ́ ìkẹyìn. Lónìí gbogbo nǹkan ìwà ìwọ́ra ti wọnú ìjọ Ọlọ́run. Because nínú ìjọ Ọlọ́run gangan òun ni ìṣòro orílẹ̀-èdè wà. Tó pé a ti ré òfin Ọlọ́run kọjá, a ò tẹ̀lé òfin Ọlọ́run mọ́. Church ni gate of the heaven. Ìkóríta ọ̀run sí ayé, tá bá ti wà nínú church bó ṣe wà ní ẹ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n believe wípé àwọn dá ìjọ sílẹ̀. Ẹlòmíà ní property mi ni, mo ti níjọ, mo ti dájọ́ lẹ̀. Kì í ṣe pé kò dá kéèyàn dájọ́ lẹ̀. Àwọn bàbá wa tí wọ́n tá a bá ẹ̀sìn lọ́wọ́ wọn, látorí bàbá wa Abraham, Jacobu, Isaki, gbogbo wọn náà ń dé àwọn ìkóríta kọ̀ọ̀kan tó ń fi pẹpẹ lélẹ̀. Ṣùgbọ́n kì í ṣe ọ̀nà tá à ń gbégbà láyé òde òní ló wà. Nítorí wípé tí a ò bá kíyèsára, kì í ṣe ogún ènìyàn ní church, ogún Ọlọ́run ni. Ọlọ́run ló ní nǹkan ẹ̀. Ọlọ́run gangan ló ní church. Ọlọ́run ló ní mọ́sálásí. Kì í ṣe ohun tí a lè sọ wípé òkè o, a fẹ́ sọ di property wa. Mo máa ń sọ fáwọn èèyàn, ohun mẹ́ta lèèyàn kì í jogún. Ohun mẹ́ta lèèyàn kì í jogún. Aláwòkù ló ń jogún ṣọ́ọ̀ṣì. Olórí burúkú ló ń jogún mọ́sálásí. Aláìníláárí ló ń jogún gbóògbàlẹ̀. Àwọn nǹkan wọ̀nyí a kì í jogún ẹ̀. Mosque ni o, church ni o, Ọlọ́run ló ní. Tọ́lọ́run bá wá gba ọwọ́ mi wípé bóyá mo tiẹ̀ ní oore ọ̀fẹ́
kì í ṣe pé mi lè máa pera mi pé èmi ni landlord. Ta ló pè ẹ́ ní landlord? nǹkan tọ́lọ́run gbé kalẹ̀ tó jẹ́ pé ẹnu ọ̀nà sí ìkóríta ọ̀run, gate of the heaven, òun ni church. àwọn èèyàn máa jọ́sìn inú church, ọ̀pọ̀lọpọ̀ á ti gbàgbé ara ẹ̀, wọ́n tiẹ̀ ní bílíì pé ibi táwọn wà ibi ewu ni, ibi ewu, ibi téèyàn gbọ́dọ̀ fọ̀wọ̀ fún, ibi ewu, ibi téèyàn gbọ́dọ̀ fọ̀wọ̀ fún ní church, ibi ọ̀wọ̀, ibẹ̀ ní church, ibẹ̀ ní mọ́ṣáláṣí. tẹ́ bá wo àwọn ẹ̀sìn tó bójúmu dáradára, láti máa wọ bàtà wọbi tá a ti ń sin Ọlọ́run, ó jẹ́ nǹkan tó burú jáì. tó bá lọ sí mọ́ṣáláṣí wàá rí bàtà wọn, oníkálùkù wọn máa bọ́ sẹ́nu ọ̀nà, wọ́n lọ kírun fọ́lọ́run. nítorí wípé àwọn nǹkan tá à ń wọ̀ sẹ́sẹ̀ yìí ó jẹ́ nǹkan tá a fi ń dáàbò bo ẹsẹ̀ wa. àwọn bàtà míì á fi kó ẹ̀gbin, bàtà míì á fi rìn ibi tí ò dáa. tàbádẹ́ ti fẹ́ sin Ọlọ́run, a gbọ́dọ̀ fi ọ̀wọ̀ fún Ọlọ́run nípa èyí pé mo fẹ́ sin Ọlọ́run o. òun lè máa bá láwọn chọ́ọ̀chì kan tó yẹ pé ẹ lè wọ bàtà wọbẹ̀ nítorí ibi mímọ́ ni. church is the gate of heaven. òun ni ìkóríta tó súnmọ́ tó kángun sí ọ̀run, tó yẹ kí àwọn èèyàn bọ̀wọ̀ fún. Ọlọ́run ló ní, kì í ṣe tènìyàn. tí Ọlọ́run bá gbá owó ẹ dá sílẹ̀, má máa ṣe fẹ́fẹ́ ń bẹ̀, tàbí kó máa rò pé o ti dá ṣọ́ọ̀bù sílẹ̀. ẹ ti dá ṣọ́ọ̀bù sílẹ̀, ẹ̀rì awọ́rò, ẹ̀rì afèrò, ẹ̀rọ oríṣiríṣi kérò lè máa wá. àwọn èèyàn tó ń sìn bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n fìfẹ́ ara wọn ṣe. àwa sọ ṣọ́ọ̀ṣì di ohun okòwò. òkè ẹ jẹ́ ká tó bára wa sọ, ṣé ayé ń rojú sí ń sìn ni àbí ayé ń dára sí? ṣé ayé ń rojú sí ni àbáyé ń bàjẹ́ sí? ṣé ayé ń rojú sí àbáyé ń bàjẹ́ sí? ayé ń bàjẹ́ sí ni. ìjọ Ọlọ́run ń pọ̀, ayé dẹ̀ ń bàjẹ́ sí. ìjọ Ọlọ́run ń pọ̀, ayé dẹ̀ ń bàjẹ́ sí. ṣó yẹ káyé rí báyìí? torí pé ìfẹ́ ọkàn àwọn ènìyàn, ìfẹ́ ara wọn, òun ni wọ́n ń ṣe. ìfẹ́ ara wọn náà ń ṣe. kò sẹ́ni tó ń ṣe ìfẹ́ Ọlọ́run. kálukú ló ẹni mò ń bẹ́ nìkan sọ̀rọ̀, ó ní alàgbà kí ló dé, ó yẹ káyìn náà ti níjọ. àwọn ọ̀gá wa táwa bá níwájú tí wọ́n níjọ nínú ìjọ tá a wà yìí, jẹ́ ń fi eléyìí ṣàpẹẹrẹ Celestial Church of Christ. gbogbo àwọn ọ̀gá táwa bá wọn, àwọn kọ̀ọ̀kan táwa bá wájú, tàrí pé wọ́n dúró lórí nǹkan tí mò ń sọ yìí. wọ́n ní ìjọ tiwọn, ṣùgbọ́n wọn ò kúrò ní ìlànà pé ẹ máa gbé mi kiri ẹ̀yin aláṣẹ. torí ní gbé wọ́n ń gbé ẹ káàkiri yẹn, òfin tún ní àwọn ìmọ̀ sí. then ibi tó bá dé, iṣẹ́ ìránṣẹ́ á tún ṣàjòjì lára àwọn èèyàn á tún ti to ara àsìkò yẹn, wọ́n á tún súnmọ́ Ọlọ́run bẹ́ẹ̀. tó bá tún tásìkò tó wọ́n á tún gbé ẹkọ́ tó tún gbé lòmíì wá, ohun ọ̀tún á tún máa rì níwọ̀n ara ẹ̀. ṣùgbọ́n omi adágún tó wà lójú kan, ó máa rùn ni. ẹ wàásù ọ̀rọ̀ náà, ó tiẹ̀ sọ pé oúnjẹ bá fẹ́ wàásù, oúnjẹ bá fẹ́ jáde lọ, ó ní ẹ má mú ẹ̀wù méjì, ẹ má mú bàtà méjì, ẹ má mú aṣọ méjì. ibikíbi tẹ́ bá dẹ̀dẹ̀ tẹ́ wàásù Kristi ń bẹ̀, tí wọn ò bá gbà yín, ẹ má bá wọn jà, ẹ gbọ́n ekuru ẹsẹ̀ yín síbẹ̀, ẹ fi bẹ̀ sílẹ̀ kẹ́ máa lọ. Ọlọ́run ló ní gbogbo ìdájọ́. ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ ojú kan náà wà. ó tiẹ̀ wá wọ́pọ̀ ń sìn, kó tó ríbi méjì wọ́n á ní chọ́ọ̀chì rẹ̀, kó tó ríbi méjì wọ́n á ní chọ́ọ̀chì rẹ̀, kó tó ríbi méjì wọ́n á ní chọ́ọ̀chì rẹ̀. lóòótọ́ ni àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run fọwọ́ sí, kì í ṣe nǹkan tí ènìyàn lè máa pè ní tara ẹ̀. Ọlọ́run ló ní gbogbo ètò yẹn. chọ́ọ̀chì ni ìkóríta sí ọ̀run. ẹnikẹ́ni tó bá ti wà nínú chọ́ọ̀chì kó ti mọ̀ pé òun ti wà ní bèbè ayé àtọ̀run. ṣùgbọ́n ọ̀pọ̀ òronú bẹ́ẹ̀, kẹ́lómi wá chọ́ọ̀chì kó wá wíre gbé, kó wá tojọ́, kó wá bàtọ́ ọmọnìkejì jẹ́, kó wá mú tí ò ń ṣe tiẹ̀ kó sọ́ di tiẹ̀. òun lọ́pọ̀lọpọ̀ ń ṣe káàkiri. eléyìí tí mo kàn fẹ́ rọ̀ wá ní wákàtí ni pé, ní àkókò yìí ni pé, ó yẹ ká lè tún èrò wa pa. ọ̀rọ̀ ìjọ kí la mú wáyé, kí la máa mú lọ. ó dẹ̀ ti di nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ fi ń dá aṣọ àǹkó.
kì í ṣe pé nítorí pé bí mo ṣe wà yìí kì í ṣe pé mi ò níbi tí mo lè kọ́ jọ sí tí Ọlọ́run bá fún mi pé àkókò tó. ẹ̀yin ẹ fún àpẹẹrẹ ọlọ́pàá orílẹ̀-èdè wo lẹ rí tó sọ pé nígbà tóun ti ṣiṣẹ́ ọlọ́pàá o jẹ́ kí wọ́n á lọ dá ilé iṣẹ́ ọlọ́pàá lẹ̀? ẹ̀yin rírí kọ́lọ́pàá orílẹ̀-èdè sọ pé èmi náà ti kú dọ̀gá ọlọ́pàá jẹ́ kí èmi náà wá lọ dá àgọ́ ọlọ́pàá lẹ̀? àbí ọ̀gá NEPA wo lẹ rí láwọn tó ń fún wa ní iná tó ní nígbà tóun ti dọ̀gá o òun náà ní ètò láti tún pé òun náà ti dá ibi náà tòun lẹ̀ o bó tẹ̀ pé àwọn aládàáni máa ń ṣe yẹn amọ̀pọ̀ máa ń ṣe yẹn ṣùgbọ́n ó máa ní bó ṣe jẹ́. ṣó ti yé wa kó yé wa wípé ogún Ọlọ́run ní church, Ọlọ́run ló ní church, ṣùgbọ́n àwọn kan yan gan ẹlòmíà ní mo ti ní ṣọ́ọ̀ṣì a wà ní gbogbo èjì téèyàn dẹ̀ fẹ́ gbádùn láyé according to Psalm 90 ó ní gbogbo èjì wa 70 ọdún ló pé 70 ọdún tẹ́lómi bá wà ní 50 tọ́lọ́run dẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbé sókè ẹlòmíì bẹ̀rẹ̀ láti 60 kì í pé kò dá kéèyàn dájọ́ lẹ̀ bọ́ ẹ má yan gàn lé lórí, ẹ má wá ohun tí ò sọnù kiri lórí ọ̀rọ̀ ìjọ, ẹ má yan gàn lé lórí, ẹ má wá ohun tí ò sọnù kiri lórí ọ̀rọ̀ ìjọ. Ìjọ ò kì í ṣe property yín, property Ọlọ́run ni. Olórí burúkú ló máa ń jogún ṣọ́ọ̀ṣì, aláwòkù ló ń jogún mọ́ṣáláṣí, aláìníláárí ló ń jogún gbógbàlẹ̀ ọ̀ ń jogún rẹ̀. Ẹ fi nǹkan tọlọ́run lẹ̀ fọlọ́run, ẹ ṣiṣẹ́ fọlọ́run. Mo ti ní parish 1, mo ti ní parish 2, yóò máa fi yan gàn. Èmi lolùdásílẹ̀, ẹgbọ́n ṣòun lolùdásílẹ̀. Bàbá wa Ọ̀ṣọ́fà gan tó jẹ́ olùdásílẹ̀ Celestial Church of Christ, ǹjẹ́ wọ́n fi yan gàn? Ǹjẹ́ wọ́n gbé lórí? Ǹjẹ́ wọ́n gbéraga lórí ẹ̀? Ká ní wọ́n gbéraga lórí ẹ̀ bí àkókò ìṣerí ni. Òkè nínú gbogbo ohun àwọn ọjọ́ ọ̀hún náà, ta ló lè dárúkọ chọ́ọ̀chì tiẹ̀ kó rọra káyé pé Celestial ni ẹ rọra yọ orúkọ Celestial Church of Christ kúrò ní ṣọ́ọ̀ṣì ẹ kó wá ohun tó máa ṣẹlẹ̀ sí ṣọ́ọ̀ṣì yẹn. Wàá mọ̀ pé ògo bàbá Ọ̀ṣọ́fà tọ́lọ́run fún bàbá Ọ̀ṣọ́fà ní gbogbo wa. Orin Celestial kan sọ pé nínú iṣẹ́ rẹ̀ làwa ń yọ, nínú iṣẹ́ rẹ̀ làwa ń yọ, nínú iṣẹ́ rẹ̀ làwa ń yọ. Àti bẹ́ẹ̀ ṣé mọ̀ a ní láti mọ̀ wọ́n máa ti ní ṣọ́ọ̀ṣì, kò sẹ́ni tó máa ń gbàdúrà pé kóun ní ṣọ́ọ̀bù, kó ní kí ṣọ́ọ̀bù òun kó bàjẹ́ kóun má tà. Bóyá ẹlòmíì ṣiṣẹ́ ó ti rìtáyà, ó ti wá rò pé kò sókòwò kan tó tún jáwó ju eléyìí lọ. Tó bá ti rìtáyà báyìí ní ó bá bẹ̀rẹ̀ sí lu aago, ní ó bá sọ pé ṣọ́ọ̀ṣì òun ti dá ṣọ́ọ̀ṣì lẹ̀, Ọlọ́run ti pè òun. Ṣé gbogbo èèyàn lọ́lọ́run pè? Báwo ni gbogbo ẹ̀ ṣe wá dorí rú báyìí? Ẹ wo orílẹ̀-èdè, ẹ wo wà ìpànìyàn, ẹ wo wà ìpànìyàn. Mo ń gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu àáfàá kan, mo tiẹ̀ post ẹ̀ sórí Facebook mi láàárọ̀ yìí, mo like ọ̀rọ̀ àáfàá yẹn. Ó ní tó ń bá sọ pé wọ́n ṣe ìjà àjàbí kan ti ń pè é, ó ní ànábì ò kọ́ wọn, ó ní kì í ṣe ẹ̀sìn, ó ní kì í ṣe kẹta ànábì kọ́ wọn ni wọ́n ń ṣe. Ànábì ò sọ pé ká lọ jagun. Tí wọ́n bá fẹ́ jagun sójú ọ̀nà Ọlọ́run pàpà kò ní kí wọ́n pa wọ́n. Tí wọ́n bá níyàn lára títí ọmọ mùsùlùmí ni mí, tí wọ́n bá níyàn lára títí ànábì tó bá ní lára títí tó dàbí pé kíní ìfẹ́ ní lára, ó kọ́ wọn bí wọ́n ṣe jà, kì í ṣe ìjà. Ó tẹ àfáà yẹn sọ wípé tí wọ́n bá máa jà, nígbà tí wọ́n bá fẹ́ dìfẹ́ǹdì ara wọn pé kíní ìtì ẹ̀ ti wá dójú ẹ̀, wọn ò gbọ́dọ̀ pa ọmọdé, wọn ò gbọ́dọ̀ pa arúgbó, wọn ò gbọ́dọ̀ pa àgbàlagbà, wọn ò gbọ́dọ̀ pa arúgbó tí í ṣe àgbàlagbà. Igi ápù, igi ọsàn, àwọn nǹkan èso ẹ gbọ́dọ̀ bàjẹ́, àwọn nǹkan ọrọ̀ ẹ gbọ́dọ̀ bàjẹ́. Ó fọgbọ́n bá wọn sọ̀rọ̀ torí tẹ́ bá wo gbogbo ẹ̀kọ́ yẹn rí i pé kò fẹ́ kí wọ́n jà. Ànábì kò dẹ̀ síbi kan tánàbì ti jà. Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò síbi tánàbì ti jà. Kò síbi tí Jésù gan tiẹ̀ ti wá sáyé tó ti sọ pé ó yá o ẹ̀yin gbogbo àwọn ọ̀tá mi yìí o ẹ bá mi pa wọ́n. Ẹ wo orílẹ̀-èdè bó ṣe dà. Àwọn ẹlẹ́sìn la máa bá nídìí jàgídíjàgan tó wà ń ta yìí. Àwọn ẹlẹ́sìn ló wà ń di ẹ̀. Tọ́wọ̀n bá jẹ́ orúkọ mùsùlùmí wá jẹ́ orúkọ kìrìsìtẹ́nì. Tá bá rórúkọ babaláwo nínú wọn, ọ̀dàlẹ̀ babaláwo ni.
nítorí pé nígbà tí ẹ̀sìn ò tí ì dé sí orílẹ̀ sí ilẹ̀ adúláwọ̀, àwọn bàbá wa ní nǹkan tí wọ́n fi ń gbé ara wọn ró, tí wọ́n fi ń yangàn, tí ẹ̀mí òdodo dẹ̀ wà nínú wọn. Mo rántí nígbà yẹn láwọn ọgbà táwa jẹ ẹ̀gbọ́njú díẹ̀, tẹ́ bá máa ta nǹkan báyìí, iye tẹ́ bá fẹ́ ta nǹkan tẹ́ máa tà, ẹ máa fi sí ìdí ọjà yín. Ìgbà tẹ́ bá máa débẹ̀, ẹni bá máa rà á ti mọ̀ wípé iye tán fẹ́ tà nìyẹn. Iye yẹn ló máa fi síbẹ̀, owó yẹn á di méjì, á mú nǹkan tó fẹ́ rà á mú lọ. Ṣé bó ṣe rí ìsìn nìyẹn? Ẹ̀sìn dẹ̀ ń pọ̀ sí, ayé dẹ̀ ń bàjẹ́ sí. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn, àdúrà àárọ̀, àdúrà ọ̀sán, àdúrà alẹ́, ìṣòru, oríṣiríṣi program. Kí lẹ̀ ṣe tán nínú ẹ̀sìn? Kí lẹ̀ ṣe tán nínú ẹ̀sìn? Ẹ̀tànjẹ ti pọ̀ jù. Ẹ̀tànjẹ ó ti pọ̀ jù. Níbo lẹ fi kádàrá Ọlọ́run sí? Kí lẹ̀ ń ta àwọn èèyàn jẹ fún? Gbogbo ìlànà tí bàbá wa Ọ̀ṣọ́fà gbé kalẹ̀, gbogbo ìlànà tó dáa ní. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló tún fi kún. Wọ́n fi kún ìlànà. Wọ́n mú ìlànà náà, wọ́n tún fi ń kún. Tí ẹ bá jókòó ti ìlànà tọ́lọ́run gbélé bàbá Ọ̀ṣọ́fà lọ́wọ́, mùsùlùmí yẹn sọ̀rọ̀ láàárọ̀ yìí pé bó jẹ́ pé àwọn tí àwọn jẹ́ mùsùlùmí, àwọn a máa kí wákàtí 5 lójúmọ́. Ṣùgbọ́n ẹ̀sìn àwọn kìrìsìtẹ́nì ó níjọ́ Sunday ni. But nígbà tó ń sọ̀rọ̀ yẹn, mo wò pé ti Celestial ò rí bẹ́ẹ̀. Nítorí nínú ìjọ Ọlọ́run kò sí ọ̀lẹ ń bẹ̀. Ó máa gbàdúrà, wàá jí gbàdúrà láago 6 àárọ̀. Ẹ lọ wo Celestial tó bá wà live dáadáa, ẹ kóòtì mi pẹ̀lú nǹkan tí mo sọ yìí. Wàá gbàdúrà àárọ̀ láago 6. Tó bá di aago 9, ẹ tún máa lu aago, ẹ tún gbàdúrà, ó di 2. Tó bá di aago 12, ẹ tún máa lu aago, ó di 3. Tó bá di aago 3, ẹ tún máa lu aago, ó di 4. Tó bá di aago 6, ẹ tún máa lu aago, ó di 5. Tẹ́ bá tún fẹ́ sùn bí aago 9 alẹ́, ẹlòmíà tún gbàdúrà 12 lóru, ẹlòmíà. Dávidi nínú ìwé Psalm 119 verse 164, ó ní ìgbà 7 lóòjọ́ lòun gbàdúrà. Àdúrà Dávidi nìyẹn, ìgbà 7 ni Dávidi máa ń gbàdúrà lójúmọ́. Dáníẹ́lì nìkan ló ń gbàdúrà nígbà 3. Tẹ́ bá dẹ̀ wo ìgbé ayé Dáníẹ́lì, ẹ rí pé ìṣẹ́gun Ọlọ́run fún Dáníẹ́lì. Ó ṣẹ́gun àwọn ọ̀tá ẹ̀nà nípa àdúrà. Wọn ò dẹ̀ kọjá àyè wọn. Dávidi ń gbàdúrà nígbà 7 lójúmọ́. Ohun gbogbo dẹ̀ ń bọ́ sí ìrọ̀rùn, ó dẹ̀ lówó ọkàn ẹ̀ balẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn ìlànà yìí ní ti Celestial Church of Christ ni mo ṣe sọ. Ìlànà tá a gbélé bàbá wa Ọ̀ṣọ́fà lọ́wọ́, ó ti tó fún wa. Kí la fẹ́ fi kún tá ní para wa? Tẹ́ bá dẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn olùṣọ́ àgùntàn tó ń kú, ikú kan náà ló ń pa gbogbo wọn. Ikú kan náà. Ní yíyà kan, wọ́n kó àwọn obìnrin ló wá dá wa lẹ́kọ̀ọ́. Nígbà tá a wà ní retreat ní Mẹ́kọ́, obìnrin ló wá dá wa lẹ́kọ̀ọ́. Wọ́n sọ̀rọ̀ nípa bí àwa olùṣọ́ àgùntàn ṣe gbọ́dọ̀ máa ní àyè láti sinmi. Wọ́n wá kó àwọn ìyàwó olùṣọ́ àgùntàn jọ, àwọn bíi bóyá wọ́n tó bíi 10 àbí 20 ní yíyà yẹn. Gbogbo wọ́n wá sọ, wọ́n wá láti ibì kan náà, wọ́n wá láti ibì kan náà, wọ́n wá láti different places ní o. Gbogbo wọn dẹ̀ ń sọ nǹkan kan náà. Irú ikú kan náà ló pa ọkọ wọn, wọn dẹ̀jọ gbébì kan náà. Bí kí dókítà sọ pé ẹ máa sinmi o. Bí kí dókítà sọ fún wọn pé ẹ nídìí eré kíní o. Kí wọ́n àwọn kan tó dé kan ní àwọn fẹ́ rí dádì. Àìsinmi, ọ̀pọ̀lọpọ̀ á collapse. Ẹlòmíì ó lè máa gbẹ́sìn lọ́wọ́ kó ṣubú lulẹ̀. Nítorí pé àfúnra wa nísinmi. Kí ló dẹ̀ wà ń bẹ̀? Àfẹ́kọ́ ọmọ ọjọ́ lọ. A dẹ̀ fẹ́ràn owó, àfẹ́ pawó wọlé. Ẹ ti rí bẹ́ẹ̀. Ìlànà tí bàbá wa Ọ̀ṣọ́fà gbé kalẹ̀, ìyẹn tó ṣẹ́ lọ́tọ̀ tọ́lọ́run gbé fún bàbá Ọ̀ṣọ́fà. Torí bàbá yẹn ò fọgbọ́n orí ṣe kankan, kò fi ọgbọ́n orí ṣe anything. Ṣùgbọ́n lónìí, ìsọjí ọjọ́ 7, ìsọjí 21 days, mo ti rà àwọn kan tó yẹ pé wọ́n láwọn gbààwẹ̀ 100 days. Àwọn ẹlòmíì láwọn ṣẹ̀ṣẹ̀ kúrò ní yàrá alúà. Wọ́n ti tún kọ́pì àwọn ẹ̀sìn bàbá wa gẹ́gẹ́ bíi ti mùsùlùmí tèmi wà. Wọ́n láwọn wọlé alúà. Àwọn mùsùlùmí, àwọn kìrìsìtẹ́nì aláwọn wọlé alúà. Wọ́n láwọn òróòrùn fodidi 100 ọjọ́.
ní orílẹ̀-èdè kan ní ìlú òyìnbó ẹnìkan fẹ́ ṣe bíi Jésù ó fẹ́ gbàwé 40 ọ̀sán àti 40 òru 30 ọjọ́ pé ló ṣẹ̀ṣẹ̀ ṣe ni wọ́n lọ bá òkú ẹ̀ nínú igbó níbi tó ti ń rùn ẹ wá ń tanra yín jẹ ọ̀yẹ̀yẹ̀ ò ní yẹ kádàrá bẹ́ẹ̀ bá kọ́ ìjọ ṣe fẹ́ gbé ìjọ lọ ni ṣé ìjọ mélòó gan ló máa ṣẹ́kù lọ́jọ́ ìkẹyìn gan ìjọ mélòó ló máa ṣẹ́kù lọ́jọ́ ìkẹyìn abẹ́ ìgbọ́n kan tó sọ nínú ìwé Matthew 25 ni múndíá 10 ó pín wọn sí méjì àwọn 5 jẹ́ ọlọ́gbọ́n àwọn 5 jẹ́ òmùgọ̀ 5 fòróró sí tiwọn 5 ò fòróró sí tiwọn àwọn tí ò fòróró sí tiwọn gbà tọkọ ìyàwó dé tó máa dá wọn lẹ́jọ́ ó ní wọ́n á lọ sínú páyín keke àwọn tó fòróró sí wọn ó ní wọ́n á wà lálàáfíà wọ́n á lọ sínú ìyè nígbà tó ka dé sàlẹ̀ níbi ẹsẹ̀ 35 sókè ló tún sọ nípa wípé ebi ń pa mí ẹ fún mi lóúnjẹ òǹgbẹ ń gbẹ mí ẹ fún mi lómi mu Matthew 25 ni mo ń kà yẹn níbi 35 mo wà ní òwò ẹ ò dáṣọ bò mí wọ́n ní ńgbà wo la rí ẹ tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí ẹ àwọn ní nígbà tẹ́ ẹ ti ṣe fún àwọn ènìyàn tó fẹ́ ó lè mi lẹ̀ ṣe fún ó ní nígbà náà ni òun sọ wípé kán lọ sínú ìpayín keke inú náà ayérayé ó ní àwọn kejì ó ní ebi ń pa mí ẹ fún mi lóúnjẹ òǹgbẹ ń gbẹ mí ẹ fún mi lómi mu mo wà ní òwò ẹ dáṣọ bò mí wọ́n ní nígbà wo ni ó ní níwọ̀nba àgbà tí ẹ ti ṣe fún àwọn ènìyàn yẹn ó ní èmi lẹ ṣe fún ó ní nígbà náà ló sọ pé ẹ bọ́ sínú ayé olúwa yín ẹ wọnú ìsinmi ológo lọ ìjọ méjì ló máa ṣẹ́kùn lọ́jọ́ ìkẹyìn ìjọ ọlọ́run àti ìjọ sàtánì ìjọ ọlọ́run àti ìjọ sàtánì gbogbo chọ́ọ̀chì lónìí ẹ dàbí ọkọ̀ tó ń kérò lọ ìbàdàn ni olókìkí kan fẹ́ ṣe ìnáwó nìbàdàn gbogbo wa dẹ̀ fẹ́ lọ bá ṣe ìnáwó gbogbo èrò ló dẹ̀ fẹ́ lọ látẹ̀kọ́ ṣé mọ́tò kan ló máa gbé wọn débàdàn mọ́tò kan ṣokọ́ ló máa gbé wọn débàdàn mọ́tò oríṣiríṣi ló máa wọ̀ débàdàn destination wọn dẹ̀ nìbàdàn torí pé wọ́n lọ ṣe nǹkan ńbẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìjọba ọlọ́run chọ́ọ̀chì kọ̀ọ̀kan ní bíbẹ̀ àwọn ẹlẹ́sìn wa wọ́n pè ní ọkọ̀ ìjọ ní ìfùgàn bíbélì kàn fún àmọ́ ẹ̀ pé ọkọ̀ ìjọ ní church wọ́n pè ní the gate of the heaven something that's close to the heaven òun ni wọ́n pè church the gate of the heaven ó ní nínú ìwé Genesis 28 yẹn verse 17 ìkórìtà sí ìjọba ọ̀run ni ẹ máa kó gbogbo chọ́ọ̀chì yín ọkọ̀ èrò ní àti sẹ̀lẹ́ o àti kérúbù o àti winners o àti redeem o àti church of the Lord o àti Methodist o àti Baptist o all churches all over the world ọkọ̀ èrò ní yín ẹ máa kó èrò lọ sí destination yín nígbà tẹ́ bá dé ìjọba ọlọ́run lọ́run tẹ́ já èrò yín sílẹ̀ wọ́n á wá pín yín sí méjì ìjọ méjì ló máa ṣẹ́kù kó yé yín dáadáa ìwọ tó ń sọ wípé chọ́ọ̀chì tiẹ̀ lọ́nà ẹ mú chọ́ọ̀chì àwọn ẹlẹgbẹ́ yín ẹ máa bàjẹ́ fúnra yín adẹ̀jọ́jẹ́ kan náà nínú Kristi sẹ̀lẹ̀ ò fẹ́ bá síráfù ṣe kérúbù ò fẹ́ bá rìdíìmù ṣe rìdíìmù ò fẹ́ bá other churches ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èrò lẹ́ ń kó lọ sí ìjọba ọlọ́run ọkọ̀ kọ̀ọ̀kan ní bọ́ọ̀sì tó wà lóṣòdì pọ̀ tó fẹ́ kérò lọ ìbàdàn so ọkọ̀ ìjọ ní ìjọ yín kìí ṣèjọ yín ló máa ṣẹ́kù o ìjọ ọlọ́run ló máa ṣẹ́kù o kí ló dé máa ṣèjọ ọlọ́run ìjọ méjì ni ìjọ kan ní sàtánì ìjọ kan ní ti sàtánì ìjọ kan ní ti ọlọ́run àwọn tó jẹ́ ìjọ tọlọ́run wọ́n á tò sẹ́yìn ọlọ́run àwọn tó jẹ́ ìjọ tèṣù wọ́n á tò sẹ́yìn èṣù nínú ìjọ ọlọ́run tó tò sẹ́yìn ọlọ́run yẹn orúkọ ìjọ wo ló àpíà ń bẹ ìgbà títí bàbá wa Jésù wá sáyé ó jẹ́ kó yé yín kò gbéjọ kalẹ̀ kò néèmù ìjọ kankan ìgbà tó kàn máa sọ̀rọ̀ tó níta ni àwọn ènìyàn fi mí pè ọ̀pọ̀ ń pè lóhun tó wù wọ́n ìgbà tí Pétérù máa dáhùn ó ní ìwọ ni Kristi ọmọ ọlọ́run ọ̀gá ògo ó ní kì í ṣe ẹran àti ẹ̀jẹ̀ ló fẹ́lẹ́ yìí hàn ọ́ ó ní nípa ìjẹ́wọ́ rẹ̀ ó ní orí àpáta ilé mi ó kọ́ ìjọ mi lé ẹnu ọ̀nà ipò kúkú ló sì lè borí rẹ̀ orí àpáta ilé mi ó ìyẹn ni pé gbogbo ìjọ ọlọ́run ló dúró lórí àpáta Kristi gbogbo ìjọ ọlọ́run ló dúró lórí àpáta Kristi
àfi bí tọ́wọ́ bá ti ń pe Jésù. Ṣùgbọ́n lọ wọnú àwọn ẹ̀kọ́ ìjọ Ọlọ́run lónìí, àwọn ẹ̀kọ́ òdì ti pọ̀ jù nítorí pé ẹ fẹ́ win ní soul, ẹ fẹ́ win ní àwọn èèyàn, ẹ fẹ́ win ní majority. Ẹ mú ìjọ míì ẹ tún bàjẹ́ fúnra yín. Wọ́n ń pe àwọn ìjọ aláṣọ funfun lẹ́lẹ́bọ. Kò síbi tí ò sí ìwàkuwà, kò síbi tí ò sí atrocities, kò sí ṣọ́ọ̀ṣì tí ò kí ń ṣe. Àìmọye pásítọ̀ tó ń ṣe, àìmọye pásítọ̀ táwọn náà ń hùwàkiwà. Tẹ́ bá máa sọ̀rọ̀ méjì wòlíì, ẹ má máa sọ̀rọ̀ méjì wòlíì nínú ẹ̀kọ́ yín. Àwọn ọmọ ìjọ yín wọ́n bá ti ń wo àwọn aláṣọ funfun báyìí, wọ́n fẹ́ lè mú àdá kí wọ́n bẹ́ wọn lórí, torí pé wọ́n ti gbà pé ọmọ èṣù ni wọ́n, ọmọ èṣù ni wọ́n. Ẹ̀yin ni holy, ẹ̀yin lẹ fẹ́ lọ sọ́run. Ta ló sọ fún ẹ pé ìjọ tiẹ̀ ní òwe ayé mọ́? Nígbà tí gbogbo wa bá ti dé ọ̀nà yẹn, a máa di déédéé. Kò sí orúkọ chọ́ọ̀chì kankan tó máa appear mọ́. Ìjọ Ọlọ́run nìkan ló máa kù àti ìjọ Sátánì. Àwọn ìjọ Sátánì, ṣé Bíbélì ò tiẹ̀ kọ́ wa ni? Gbogbo nǹkan ni Jésù ṣe ní méjì. Farisí àti agbowó òde méjì ló fi ń pòwe. Múdíá mẹ́wàá ó dá wọn sí méjì ló fi ń pòwe. Gbogbo yín náà gbogbo alájọ ka abidi ọlọ́pẹ kan, àwọn ìwé àti primary school wá sókè. Wọ́n pè ní word and opposite. Ojú àtẹ̀yìn ẹ̀, ìdàkejì ọ̀rọ̀. Kí ni nǹkan mẹ́ta tẹ́ ẹ ní? Kò sí nǹkan mẹ́ta. Ojú àtẹ̀yìn, ọ̀rọ̀ àti òdìkejì ọ̀rọ̀. Ọlọ́run èṣù, ọ̀run ilẹ̀, ìgbà òtútù, ìgbà ooru, ìgbà ẹ̀rùn, ìgbà òjò. Ó yá, ìgbà ẹ̀rùn, ìgbà òjò. Gbogbo nǹkan ni méjì, kò sí mẹ́ta. Ìjọ méjì ló máa ṣẹ́kù náà. Ṣùgbọ́n lónìí ó bá máa preach báyìí, ìjọ tí yín ní ó wáyé mọ́. Ẹ lọ sí church wọn, ẹ lọ wo ohun tó ń lọ preach fáwọn èèyàn. Àfi bí pé inú ìjọba Ọlọ́run yẹn gangan ni wọ́n wà, láì mọ̀ wípé ọkọ̀ ìjọ lásán ni. Ọkọ̀ ni dandan ni ká kó wa lọ sí destination wa. Níbo ta ni destination wa? Ọ̀run. Church jẹ́ gate of the heaven. Ibẹ̀ làwọn èèyàn ó ti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. O ò lè claim ẹ̀ wípé church tiẹ̀ gangan ni orúkọ tí ó appear lọ́jọ́ ìkẹyìn. Church kankan ò lè appear lọ́jọ́ ìkẹyìn. Orúkọ ìjọ kankan ò lè appear. Ọlọ́run nìkan ni ó ṣèdájọ́. Àìmọye àwọn tó gbórúkọ ìjọ hárí sórí tó pé ìwà wọn bàjẹ́, ìwà wọn ò ṣe é rí. Ẹ ti bi ìṣáná kẹ kíyèsí oògùn. Ẹ wo wà ìpànìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà àti lórílẹ̀‐èdè àgbáyé gbogbo. Ẹ wo wà ìpànìyàn. Ẹ wo àwọn ọ̀dájú ènìyàn tí wọ́n gbé ẹ̀sìn borí. Àwọn tí wọ́n dẹ̀ ń sìn, tí wọ́n jẹ́ ọ̀gá wọn. Jésù Kristi la fẹ́ sọ ni, àbí Ànábì Muhammad sallallahu alaihi wasallam la fẹ́ sọ ni. Ṣó kọ́ wọn wípé kán máa ṣe jàgídíjàgan? Ṣó kọ́ wọn pé kán mú dà kán fi bẹ́ ọmọ ènìyàn sórí? Gbogbo orílẹ̀-èdè tó bá ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, orílẹ̀-èdè yẹn ti wà nínú ewu ìdájọ́. Inú Ọlọ́run ò dùn sí orílẹ̀-èdè bẹ́ẹ̀ tí ẹ mọ̀ọ́mọ̀ ń gba ẹ̀mí àwọn ènìyàn. Ìwà òpè ẹlẹ́ǹjagun sójú ọ̀nà Ọlọ́run níbo lẹ ti kà? Quran ló sọ bẹ́ẹ̀ fún yín ni àbí Bible ló sọ bẹ́ẹ̀ fún yín pé kẹ́ bá fẹ́ jagun sójú ọ̀nà Ọlọ́run àfi kẹ́ pa ènìyàn, àfi kẹ́ gbẹ̀mí ènìyàn? Kò dẹ̀ sí nǹkan tẹ́ ń ṣe nítorí ìfẹ́nu tiyín ni. Torí ìfẹ́nu tiyín ẹ fẹ́ eradicate àwọn kan káwọn kan lè máa insist. Ẹni tọ́lọ́run ò fi jọba tó ń pera ẹ̀ lọ́ba yóò tẹ́ni o. Tí Ọlọ́run bá lọ́wọ́ sí i ni, tí kò bá ti lọ́wọ́ sí ìtìjú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn alábòsí máa bá bọ̀. Dóònà ẹ̀mí lè sọnù o, ṣùgbọ́n tọlọ́run ni ó borí. Ẹ wo gbáyé Fáráò, ẹ wo tó fojú àwọn ọmọ Ísírẹ́lì yìí. Ẹ wo bí Ọlọ́run ṣe gba àkóso nínú ayé àwọn ọmọ Ísírẹ́lì. Ọ̀pọ̀ kúnú àwọn ọmọ Ísírẹ́lì náà. Kì í ṣe gbogbo wa náà ni ọ̀tá lè rí pa.
ṣùgbọ́n kó yé wa wípé ẹ̀sìn kankan ò kọ́ wa wípé ká da ìlú rú tàbí ká ba nǹkan jẹ́ torí pé òye ò tí ì yí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ pé owó ò jẹ́ kí wọ́n lè sọ òtítọ́ mọ́ owó ò jẹ́ kí wọ́n lè sọ òtítọ́ owó ti dí wọn lẹ́nu owó ti fọ́ wọn lójú owó tẹ̀ ń lé yìí ṣe fẹ́ kó lọ sọ́run ni owó ò jẹ́ kẹ́ ẹ lè sòtítọ́ ẹ̀dẹ̀ ń jayé àwọn ọmọ yín máyé àjò ní gbọ́ la gbìn nìyí àjò ní gbé ọ̀la gbìn òun ní gbogbo ẹ̀yin tí ẹ wà ní ààyè ibi tó dára tẹ́ ẹ lè sòtítọ́ tá a bá sòtítọ́ tá a bá kú ó dájú ká hùwà burúkú ká wà láàyè lọ́gọ́rùn-ún ọdún lọ nìkan bíi ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn sìn ni wọ́n celebrate 111 years tí Ògèdèngbé agbógungbòrò ọmọkùnrin nílùú Iléṣà tó ti jáde láyé tó ń celebrate ẹ̀ gbogbo wa pátápátá la máa ní ìgbẹ̀yìn kí ni ó gbẹ̀yìn rẹ kí ni ó gbẹ̀yìn mi ṣé ìpànìyàn ni wọ́n máa rìkọ́dù fún Ọlọ́run ìwọ tí wọ́n ń lò wípé kó máa lọ pa ènìyàn tínú tiẹ̀ náà ń dùn ṣé ìpànìyàn yẹn ló máa jẹ́ èrè tiẹ̀ lọ́run àbọ̀ mọ̀ pé gbogbo ìwà ìpànìyàn yìí náà ń rìkọ́dù fún ẹ òun náà ń kọ sílẹ̀ fún ẹ ó ní Sẹ̀lẹ́ sọ pé àwọn màlẹ́kà ń kọ wọn ìbá ṣe rere tàbí ibi èrè iṣẹ́ rẹ ni ìwọ yóò gbà gbogbo ohun tó ń ṣe pátá làwọn ogun ọ̀run kọ sílẹ̀ Ọlọ́run kọ wọ́n sílẹ̀ múra tó bá jẹ́ pé èèyàn ló máa pa tẹ̀síwájú láti máa pa ènìyàn má jáwọ́ o jóyè apànìyàn máa pànìyàn ẹnìkan lọ celebrate 111 years tó ti kú yẹn ìwọ fẹ́ lo 70 years péré nínú 70 years yẹn tọ́lọ́run bá fún ẹ lórí ọ̀fẹ́ láti tẹ̀síwájú bóyá o di 90 àbò di 100 ọ̀pọ̀ àwọn tó ń kú láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta tó ń post sórí Facebook tí mò ń wò 72 74 70 ṣótàn àbí òtàn ọmọ 52 ti kú ọmọ 60 ti kú àìmọye tó bá wá fi gbogbo ọjọ́ ayé rẹ kékeré wọ̀nyí tó fẹ́ bayé tó fẹ́ ba gbogbo uncountable years tó fẹ́ lò ní ìjọba ọ̀run tó fẹ́ bà á jẹ́ ó sọ pé kò sí ọ̀run àpáàdì wàá mọ̀ pé ọ̀run àpáàdì wà wàá mọ̀ ẹ̀yin agbódegbà tẹ́ǹtì àwọn ọ̀bàyéjẹ́ lẹ́yìn nítorí owó ibẹ̀lẹ̀ tí ń rí jẹ ibẹ̀lẹ̀ tí ń rí mu wọ́n ti yàn yín sípò ẹ ti jẹ́ òdòdó ẹ̀ lè sòdodo ẹ múra sí i owó rẹ ò lè sọ̀rọ̀ fún ọ lọ́jọ́ ìdájọ́ ilé rẹ ò lè sọ̀rọ̀ fún ọ lọ́jọ́ ìdájọ́ dúkìá rẹ ò lè sọ̀rọ̀ fún ọ lọ́jọ́ ìdájọ́ ọmọ rẹ ò lè sọ̀rọ̀ fún ọ lọ́jọ́ ìdájọ́ ìwọ nìkan ni ó kù ibi tó ti mọ̀ ní ibi tó bá ti ń sin òkú wọ́n á sin òun nìkan síta fámìlì àfibẹ̀lẹ̀ ọ̀rẹ́ àfibẹ̀lẹ̀ ẹbí àfibẹ̀ sílẹ̀ á kù òun nìkan níta ó ti kù ẹ̀ òòrùn apá ń bẹ̀ òjò apá ń bẹ̀ ẹ̀mí rẹ̀ ti tọ̀ Ọlọ́run lọ láti lọ gba ìdájọ́ àti filẹ̀lẹ̀ fún gbogbo èèyàn lẹ́ẹ̀kan ṣoṣo pé gbogbo èèyàn ló máa kú lẹ́yìn ikú ìdájọ́ ni ẹ̀ ń gbẹ̀mí èèyàn ẹ̀mí èèyàn ò jẹ́ nǹkan kan mọ́ ẹ̀mí èèyàn kò jẹ́ nǹkan kan mọ́ ẹ bá àwọn tó yẹ ká ẹ bá sọ̀rọ̀ tó wà nígbọnú ẹ bá wọn sọ̀rọ̀ ẹ̀yin olórí ẹlẹ́sìn mo dájọ́ lẹ̀ èmi ni láńlọ́ọ̀dù mo ti dá parish 1 mo ti ní parish 2 mo ti ní parish 3 ẹ máa yangàn nínú òfò ẹ máa yangàn nínú àdánù ẹ máa yangàn èèyàn mélòó lẹ́ ń wí ní sóòlù ẹ̀ kí ni nǹkan tẹ́ ẹ̀ bá wọn sọ ṣé wọ́n jẹ́ ọmọ Ọlọ́run lóòótọ́ ṣé kìí ṣe ọ̀dọ̀ yín náà ń gbowó ìdá mẹ́wàá yẹn wá ṣé kìí ṣe ọ̀dọ̀ yín náà ń kówó tí wọ́n ń kó jẹ tán fi ń dàdà mẹ́wàá ṣé kìí ṣe ọ̀dọ̀ yín náà ń kó wá àwọn mìíràn tó fi helicopter wọ́n tó fi ru ẹrù owó jáde lọ sí ìlú òyìnbó láti lọ tọ́jú owó Nàìjíríà Ọlọ́run ó mà ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ o bó ṣe dá ayé inú mi dùn nítorí pé ikú ló pé ohun gbogbo alágbára ayé ṣe jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀ ọjọ́ mélòó ló kù fún ẹ àti age of 50 Psalm 90 Dávidi ò sọ̀rọ̀ nípa birthday ó ní ká máa kàyé ọjọ́ wa ló sọ kò sọ nípa birthday Dávidi gangan ò ṣe birthday àwọn ọba méjì ló ṣe birthday nínú Bíbélì
ọba méjì ló ṣe birthday nú bíbélì, ìwà burúkú náà dẹ̀ wù lọ́jọ́ birthday. Kí ló ń jẹ́ birthday? ẹ ń ṣe birthday lójoojúmọ́, ẹ ronúpìwàdà, ẹ ń ṣe birthday lójoojúmọ́, nǹkan bàjẹ́ sí gbogbo birthday ti kọ́ ní Facebook, ó ti kọ́ ní social media, gbogbo birthday ti full everywhere. There is many faces on social media, on Facebook. Where are the beautiful hearts? Níbo ni ọkàn mímọ́ wà? Ojú tó dára là ń rí, ọkàn mímọ́ dà. Facebook pẹ̀lú oríṣiríṣi birthday. Ọba méjì ló ṣe birthday. Fáráò ṣe birthday nínú bíbélì. Májẹ̀mú láéláé. Ó ní kí wọ́n lọ gbé orí agbọ́tí wá lọ́jọ́ birthday. Wọ́n gbé orí agbọ́tí láti inú túbú. Nínú májẹ̀mú láéláé, Herod ṣe fún birthday. Ó sọ fún àlè ẹ̀ wípé ìwọ ìyàwó òun béèrè ohun tó bá fẹ́ lọ́wọ́ mi, ìwọ àlè mi máa gbé fún ẹ. Ńgbà tí ìyàwó máa sọ̀rọ̀, ìyàwó ní kán lọ bọ́ òun gbórí John the Baptist wá nínú túbú, kò sì lè yẹ̀ mọ́. Òun náà gbé orí náà ni wọ́n jọ gé àti first Old Testament àti New Testament, orí làwọn méjèèjì jọ gbé lọ́jọ́ birthday. Ọ̀pọ̀ ń ṣe birthday ọjọ́ birthday lẹ́lòmíì máa kú, ẹlòmíì àkú ńjọ́ kejì. Wọ́n á ti ya ayọ̀ pọ̀rọ̀, wọ́n á ti yọ ayọ̀ pọ̀rọ̀, wọ́n á ti fayọ̀ báyéra wọn jẹ́. Birthday. Ìjọ Ọlọ́run. Psalm 90 tí Dávidi ń bá wa sọ nípa rẹ̀, kò sọ nípa birthday. Ká máa kàyé ọjọ́ wa ní, ká lè máa fọkàn wa sípa ọgbọ́n. Tó bá ti wọ 70, tó bá ti wọ 70 àbí tó bá ti wọ 50, kó máa rò pé tó bá jẹ́ 70 ni mo máa kú, ṣókù 20 nìyẹn. Ǹjẹ́ òun ronú nípa ẹ̀? Tó bá ronú nípa ẹ̀ pé ẹlòmíì lẹ́yìn ẹ máa like ẹ̀ so that wọn nílé flag ẹ̀. Ẹlòmíì lẹ́yìn 70 ẹ like ẹ̀kẹ́ share ẹ̀. Ẹlòmíì lẹ́yìn 50 tó bá lè lo 60 ni. Ẹlòmíì tó bá lè lo 62 ni. Tọ́lọ́ bá wá ṣe ẹlòmíì tó tiẹ̀ tó wọ 70, ẹ jẹ́ kó kàǹtì ẹ̀ láti 50 tó wọ̀ tínú ẹ̀ ń dùn. Ọjọ́ birthday rẹ tó ń ṣe yẹn tí wọ́n ò ronú yẹn, ó mọ̀ pé +1 -1 ni. Ó ń sùn, ó ń jí, ọmọkùnrin dé, ó káwọ́ sókè, ọmọkùnrin dé, ó mọ̀ pé ọmọkùnrin ń lọ ni. Ọmọkùnrin ń lọ ni. Ọdún rẹ, ọjọ́ rẹ ti dí kan. Bọ́dún rẹ ṣe ń pé tó ń ga sí yẹn, bẹ́ẹ̀ náà lọ́jọ́ ọkú rẹ ń súnmọ́. Ǹjọ́ ń ṣe dáadáa? Ǹjọ́ ń ṣe rere? Ó wá jókòó sí di ọ̀tẹ̀. Wọ́n ń ṣe àwọn prógámù kan lẹ́nu mẹ́ta yìí, àwọn kan ń sọ̀rọ̀, wọ́n tún sọ pé ẹ gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ yẹn mọ́. Èmi náà ní àwọn tó ń jẹ nínú màdàrú lélẹ̀ nítorí owó. Wọ́n ń gbówó gáràjì wá fún ẹ, ò ń gbé sápò. Wọ́n ń gbówó bùtíìkì wá fún ẹ, ò ń gbé sápò. Wọ́n ń gbówó bí iṣẹ́ kan wá fún ẹ, ò ń gbé sápò. Òtítọ́ wá délẹ̀ láti sọ níbẹ̀ nítorí pé wọ́n ń rí jẹ́ ń bẹ̀, ò lè sòótọ́ mọ́. Wọ́n ń pa ọmọ ẹgbẹ́ ọmọ bàbá ọmọ ìyá ẹ̀, wọ́n ń pa lẹ́gbẹ̀ẹ́. Ó dẹ̀ ránjú kalẹ̀, ò lè sòótọ́ mọ́. Ó lè sòótọ́ mọ́ nítorí ẹ̀. Níbo lẹ fẹ́ gbélé ìdá? Ṣé ọ̀run yẹn ẹ fẹ́ gbélé lọ sọ́run ni àbẹ́ fẹ́ gbówó lọ? Olórin kan ní mọ̀dájú wí màá fẹ́ ká ronú pìwàdà. Mo ti kọjọ, mo ti níjọ. Mi sọ pé ẹni tẹ́ ẹ kọjọ, mi sọ pé ẹ ṣe mistake o. Ẹ ṣe ní ìlànà tí Jésù fẹ́. Ẹ má gbéraga lórí ẹ̀. A kì í jogún ṣọ́ọ̀ṣì, a kì í jogún mọ́ṣáláṣí, a kì í jogún gbógbàlẹ̀. Ìran kan ń lọ, ìran kan ń bọ̀ ni. Àìmọye ṣọ́ọ̀ṣì tó máa lo ilé tẹ́lómi ṣe wàhálà kọ́, àìmọye ṣọ́ọ̀ṣì tó máa lò gbó, àìmọye ilé. Mo ti rí parish kan níbi kan tó yẹ pé nígbà tó máa kọ́ ṣọ́ọ̀ṣì yẹn, àwọn ará àdúgbò yẹn ò fún ṣọ́ọ̀ṣì yẹn láyè. Ṣọ́ọ̀ṣì yẹn ó wá lọ gọ́ọ́rọ́ báyìí, ò tiẹ̀ lè rí àyè kankan. The next 80 to 90 years gbogbo ilé yẹn làwọn ṣọ́ọ̀ṣì yẹn rà. Wọ́n ra bí mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, wọ́n ra bí mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ òsì. Ilẹ̀ wa wà fún ṣọ́ọ̀ṣì yẹn. Gbogbo àwọn tó ń ṣe wàhálà tó ń dààmú jọ yẹn tó ń pariwo, ọ̀pọ̀ wọn ti kú. Olórin kan ní ilé tó ń wólé adùn tó ń wólé oyin. Àbẹ̀ ikú tó ń wólé adùn tó ń wólé oyin. Ikú àlùbùntù.
gbogbo tá a ní àlégbà generation mi tó wà ní church yẹn tó ń jọ́sìn tó mọ history àwọn náà rí àwọn tá à ń sọ yìí àwọn ọmọ wọn ló tún wá bá church yẹn pé ẹjọ́ ṣe lè ra ilẹ̀ yìí wá fẹ́ ta o àwọn yẹn ya tètè ya kówó náà àkáǹtì torí wọn fún mẹ́wàá jẹun torí ọ̀pọ̀ ṣọ́ọ̀ṣì gan ò ṣe gbára lé nígbà tó bá ti rí olùṣọ́ àgùntàn tó ń jólùṣọ́ tó jẹ́ landlord shepherd tó fi ọmọ ẹ̀ ṣe tó fi ìyàwó ẹ̀ ṣe tẹ́ṣọ́rà tó mọ́mọ́ ẹ̀ tó fi ṣe secretary tó má burú ẹ̀ tó fi ṣe auditor ó ti nímọ̀ pé orí òkè buta ní chọ́ọ̀ṣì yẹn wọn náà dẹ̀ sì ń jọ́sìn bẹ́ẹ̀ ó sì ń jọ́sìn bẹ́ẹ̀ orí òkè buta ní chọ́ọ̀ṣì yẹn àbí so àwọn tí wọ́n maintain standard church tó wà níbẹ̀ rọgúnrọgún tí wọ́n dẹ̀ ń dá àwọn aláìní lóhùn tí wọ́n fún àwọn opó ní ẹ̀tọ́ wọn táwọn olùṣọ́ àgùntàn ò jìyà tí gbogbo nǹkan ń lọ déédé ń bẹ̀ àwọn yẹn gangan ni wọ́n ní àjẹṣẹ́kù fún ìjọ àwọn ni wọ́n ra gbogbo ilẹ̀ yẹn wọ́n rà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi nínú Olúwa bàbá wa Ládéṣẹ̀yẹ province head ní Òṣogbo àwọn tí Ọlọ́run pè àwọn bàbá Ọládòkun Fítálò àwọn bàbá wa nílé Ifẹ̀ tán bá rí wọn tán bá ń ṣiṣẹ́ Olúwa pẹ̀lú ìrẹ̀lẹ̀ pẹ̀lú sùúrù gbogbo ohun tó ń jẹ́ ẹ̀tọ́ ìjọ wọn á dẹ̀ rí pé ìjọ yẹn ní wọn ò débì kan kí ibẹ̀ má dìgboro bàbá wa Aráyẹmí nílé Ifẹ̀ assistant venerable superior evangelist Fẹ́mi Aráyẹmí tẹ́bá kì í ṣe pé mò ń pọ́n wọn lẹ́kọ́ tàbí pé kí ni iṣẹ́ Ọlọ́run ni mo ní nínú ayé wọn ìhun tó ìjọ Ọlọ́run bá kéré tírú wọn bá débẹ̀ wọ́n á fẹ́ àwọn tó ti wálé ayé mọ́yà tí wọ́n rò pé kíní kan ayélujára kíní kan ìgbà tí kú ti dilẹ̀ lẹ́yìn aṣojú jẹ wọn àwọn ọmọ wọn ló padà ń pè wọ́n bóyá ibi ìwà ẹ wá bá wa rà á kí làwọn wà mọ́yà kí làwọn ayé mọ́yà fún kí làwọn ayé mọ́yà fún ẹnìkan lówó kò lè fi gbọ́ ti mẹ̀kúnnù kò lè fi gbọ́ ti tálákà bàbá wa Opo nílé Ifẹ̀ Mọ̀rẹ̀ cathedral àwọn olùṣọ́ àgùntàn tọ́lọ́run pè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tẹ́ bá ń gbọ́ wàásù lẹ́nu wọn á bá yín sọ̀rọ̀ wọn á sọ̀rọ̀ mùsùlùmí wọn á sọ̀rọ̀ kìrìsìtẹ́nì torí pé Ọlọ́run ní májẹ̀mú fún àwọn mùsùlùmí ó ní májẹ̀mú fún àwọn kìrìsìtẹ́nì inú ọmọ bíbí Ábúráhámù ni wọ́n inú Ábúráhámù náà ti jáde ibẹ̀ náà ni àwọn olórìṣà náà ti dìde ará Ábúráhámù náà ti jáde torí lẹ́yìn Isaac àti Ismaila Ábúráhámù tún bí àwọn ọmọ kan tó tún pọ̀ ṣùgbọ́n lónìí ǹjẹ́ a rántí pé ọmọ bàbá ọmọ ìyá ni wá ńgbà táwọn ẹlẹ́sìn wọ̀nyí bá bẹ̀rẹ̀ sí ní gbógun ti ẹ̀sìn wọ́n á máa gbógun ti àwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́ wọn Jésù ni gbogbo adẹ̀jọ́ ń pè mo ń lọ síbì kan lọ́jọ́ kan láti Ṣàgámù tí ń lọ sábẹ́kúta mo bá rí àlùfáà kan tó juwọ́ sí káà mi n bá tẹ bírèkì òjò fẹ́ rọ̀ n bá gbé aṣọ kọ́là wà lọ́rùn ẹ̀ èmi náà dẹ̀ wà nù sùtá náà kò sí mọ́tò mi tó máa rí màá kọ clergy bẹ́ẹ̀ so olùṣọ́ àgùntàn tó bá fẹ́ rìnrìn kùnrin ní òlélẹ clergy mọ́nú mọ́tò ẹ̀ mo lè proud ẹ̀ wàá rí clergy níwájú mọ́tò mi nígbà tá a rìn déwájú mo ní alàgbà pásítọ̀ bolẹ̀ yín ó dárúkọ chọ́ọ̀chì ẹ̀ mo ní ẹjọ́ sà tẹ́ bá rí mi gẹ́gẹ́ bí celestia tí mo wọ sùtánà pẹ̀lú bójú ṣe fẹ́ rọ̀ tàtẹ́gùn fẹ́ tí mo dúró gbé yín ẹjọ́ sà mo fẹ́ kẹ́ sòdodo kristẹ inú Jésù làwà ó ní bẹ́ẹ̀ ni mo ní ẹjọ́ ṣe lè gbé ẹnìyẹn ó ní kóun má parọ́ lóhun ò lè gbé wa ó ní ìdí tóun fi lè gbé wa ni pé tóun bá gbé wa táwọn ẹgbẹ́ òun bá rí òun ó ní wá lóhun ti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ìjọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣe ti gbọ́n tó sọ èmi dẹ̀ wò gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run èmi dẹ̀ gbé òun ò dẹ̀ wò mí bí ìránṣẹ́ Ọlọ́run òun ò wò mí bí ìránṣẹ́ Ọlọ́run tí ẹ bá ń wo àwọn nǹkan tí à ń sọ yìí ọ̀pọ̀ ti fi èsì para ẹ̀ ìgbà tí mo gbà táìmù kan wọ́n gbé pásítọ̀ kan wá sọ́dọ̀ mi kì í ṣe pásítọ̀ ọmọ ìjọ ni alàgbà ní nínú church mi ní dárúkọ church yẹn dókítọ̀ ni ààrẹ ò yá wọ́n ti náwó
àbúrò ẹ̀ ń wá sí church tọ̀dọ̀ mi, àbúrò ọmọ ìyá kan ọmọ bàbá kan náà ló bá wá pè mí, ó ní kí n wá bóun gbàdúrà fún àbúrò òun. Labá ẹ̀gbọ́n òun labá débẹ̀, àgbàdúrà fún aṣe gbogbo ẹ̀. Ìgbà tó máa dijọ́ kejì, oúnjẹ tí ò lè jẹ ó ti bẹ̀rẹ̀ sí jẹ, ohun gbogbo ti bẹ̀rẹ̀ sí ní dára fún. Mo wá sọ pé bí a ṣe wà yìí o, iṣẹ́ ìràpadà ni a máa padà ṣe fún yín o, ara yín ti ń yá báyìí o, ẹ̀ ń láti ṣiṣẹ́ ìràpadà torí mo sì rí kú o, kíkú yẹn má bàa wọlé o, a ṣiṣẹ́ ìràpadà, àkókò ẹ tí ò bá tí ì tó Ọlọ́run á cover abẹ o. Bàbá yẹn lóhun ti gbọ́, nú ẹ̀ dùn, ṣojú mi báyìí ló ṣe tún gbé oúnjẹ tó ń jẹ, nú bàbá yẹn gan dùn pé olúwa tí òun sìn òun rí pó gbà òun. Bí mo yẹn máa jáde báyìí, mo pàdé àwọn pásítọ̀ bíi 4 àti báìbù pẹ̀lú àwọn ọmọ bàbá yẹn náà ń kùn kọjá lẹ́gbẹ̀ẹ́ mi. Ìgbà tí mo dé church náà sọ fún mi pé bàbá yẹn, àwọn ọmọ bàbá yẹn máa sọ pé, àwọn pásítọ̀ yẹn máa sọ pé kí ni aláṣọ funfun wá lọ́dọ̀ odidi alàgbà ṣọ́ọ̀ṣì àwọn. Mo bá bẹ̀rẹ̀, èmi ò dẹ̀ wá mọ̀, mo bá bẹ̀rẹ̀ sí pé wọ́n ṣé ẹ̀ ṣiṣẹ́ yẹn mọ́ ni máa tó wá church mi yẹn tó já àbúrò ẹ̀ ló bá sọ fún mi pé kí n jáwọ́ ńbẹ̀. Ó ní àwọn èèyàn yẹn sọ pé kò nídìí pé kí ni wọ́n ń pe olùṣọ́ aláṣọ funfun síbẹ̀ fún, pé Ọlọ́run máa kápá ẹ̀. Ẹ má jẹ́ ká tanra wa, èmi àti ọmọ ìjọ mi tí mo pè lábúrò bàbá yẹn lájọ lọ sí Ìfẹ́tẹ̀dó, tá lọ jàkàrà bàbá yẹn o, a lọ jàkàrà ọjọ́ kẹjọ, àjọ lọ sìnkú ẹ̀ ni, ó kú o. Ọ̀pọ̀ ti fẹ̀sìn para ẹ̀, jókòó síbẹ̀ jẹ́ kó máa mú ẹ jẹ. Ó rí àwọn kan ń fi Nàìjíríà lẹ̀, wọ́n ń lọ sí lóyìnbó lọ gbàtọ́jú. Àwọn kan ní kẹ́ má ṣoògùn, àwọn kan sọ wípé o gbọ́dọ̀ máa gbó, àwọn kan ní o gbọ́dọ̀ ṣiṣẹ́ wòlíì. Kì í dẹ̀ yẹ pé wòlíì ṣoògùn o, tó bá máa kóṣẹ́ wòlíì jọ ní wòlíì tí Ọlọ́run pè, kì í ṣe pé ṣoògùn o. Kan tàbẹ́là, kan bomi, kan mú lọ́fíńdà, kan ìgbà míì kan ní kan lọ já ìdà, gbogbo aládẹ̀jọ́ ń lòdà. Tó bá dijọ́ Palm Sunday, gbogbo alájọ máa ń lòdà. At the end of the day, wọ́n fi ẹ̀sìn para wọn, ọ̀pọ̀ fẹ̀sìn para ẹ̀, ọ̀pọ̀ báyé ara ẹ̀ jẹ́. Nítorí náà ọ̀pọ̀ rò kágbọ̀n, afẹ́fẹ́ ló ń gbé lọ, ibi tá à ń bá ọ̀rọ̀ ẹ̀sìn lọ, ká má fi ẹ̀sìn para wa. Ọ̀pọ̀ dájọ́ lẹ̀, okòwò ní ọ̀pọ̀ fi ìjọ Ọlọ́run ṣe. Gate of the heaven òun ní church o. Ẹ̀yin tẹ́ bá ń jọ́sìn nínú church, ẹ gbà wípé nínú gate of the heaven lẹ́wà, ìkóríta bèbè, ìkóríta láti ayé sí ọ̀run lẹ́wà. Ẹ má ta fẹ́lẹ́fẹ́lẹ́ nínú church o. Láyé àtijọ́ wọn ń ta fẹ́lẹ́fẹ́lẹ́ ní church o. Àlùfáà máa wọ pẹpẹ lọ, wọ́n máa so ṣéènì má àlùfáà nídìí, wọ́n máa rúbọ pẹpẹ. Tí ṣéènì yẹn bá ti wúwo tí ò mì mọ́, wọ́n máa fi ṣéènì yẹn fà jáde ní wọn wọ church jẹ̀sí ńgbà náà. Ó dìgbà wọn bá rúbọ tán. Bọ̀ lónìí Jésù ti fún wa lóore ọ̀fẹ́, gbogbo wa la lè wọ church. Ọ̀tẹ̀ wa pọ̀ ní church, ẹgbẹ́kẹ́gbẹ́ pọ̀ ní church, ẹgbẹ́ ọmọlèrè, ẹgbẹ́ ìwájọwà, ẹgbẹ́ kinní kan. Inú mi sì dùn, bàbá Ọ̀ṣọ́fà ó ní kò sí ẹgbẹ́ nínú ìjọ Ọlọ́run tòun o. Ọlọ́run kò sọ pé kóun ṣẹgbẹ́, ṣùgbọ́n ẹgbẹ́ tó wà nínú ìjọ Celestial Church of Christ, ẹgbẹ́ oníbodè, ẹgbẹ́ akọrin, ẹgbẹ́ wòlíì, ẹgbẹ́ youth, ẹgbẹ́ obìnrin rere, ẹgbẹ́ àwọn elders council, ẹgbẹ́ nínú Kristi, àwọn lẹgbẹ́ tó wà. Níbo là ń bọ́rọ̀ ẹ̀sìn lọ? Torí náà ẹ jẹ́ ká túbọ̀ gbàdúrà, ká túbọ̀ wá sí àjọ tó ronúpìwàdà, káwọn tó jẹ́ olórí ẹ̀sìn kí wọ́n gbìyànjú, kí wọ́n kúrò nínú ìfẹ́ ara. À ń kó ọrọ̀ ayé jọ, mi mọ̀ bí tá a ti fẹ́ lò ó, wọ́n ń sọ iye tí jẹ́ẹ̀tì kọ̀ọ̀kan jẹ́, wọ́n ń sọ iye owó tí wọ́n máa san níbi tó ń pààkì ẹ̀ sí. Ó tó ọmọ tálákà aṣoríire láìmọye èèyàn. Ìjọ Ọlọ́run dá yunifásitì sílẹ̀, ọmọ tálákà ò lè lọ. Àwọn ọmọ ìjọ náà ló dẹ̀ ní owó tán fi dá sílẹ̀, ṣùgbọ́n ọmọ ìjọ mélòó ló lè lọ sí yunifásitì ọ̀hún níbi tẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn bá gbogbo jẹ́dé. Èyí tó tiẹ̀ dúró nínú ìlànà Ọlọ́run tó ń ṣe tí Jésù sọ lẹ́yìn mẹ́ta yìí, ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń pè é, ìjọ ẹlẹ́bọ ni. Mo ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ TB Joshua, bàbá oníbàbá tọ́lọ́run pè, tọ́lọ́run yàn, tó ṣe nǹkan tí Jésù ń fẹ́. Ẹlòmíì tún fi nǹkan míì ránṣẹ́ sí lọ́run. Mo láìkí bàbá wa alàgbà Síónì, bàbá Síónì, ó ti parí gbogbo ọ̀rọ̀, ó ti yànnà náà gbogbo, ó ti jẹ́ kó yé everybody. Torí mo máa ń watch ibi program bàbá wa Síónì yẹn, torí pé ẹni tí tọ́lọ́run fún ní òye ẹ̀mí ni. Wáyé pé gbogbo alábá kóra wa jọ nínú ìṣọ̀kan bẹ́ẹ̀, tí kìí ṣe wípé ṣe ni a mú ọ̀rọ̀ ẹ̀sìn àwa sọ di ẹlẹ́yàmẹ̀yà.
ó sì ń bọ̀ lórí yẹn ahapín Kristi bí tó bá tún di tí mo tún máa ṣe màá sọ fún yín ahapín Kristi bí ìyapa bẹ̀rẹ̀ sí dé láàrin àwọn ọmọ yẹn àní rí dààmú ogun ò ní kó wa lórílẹ̀‐èdè yìí o àwọn ajẹgàba lórí ẹni lórílẹ̀‐èdè yìí ọlọ́run á gbàgbára lọ́wọ́ wọn o ọlọ́run á gbàgbára lọ́wọ́ wọn ọlọ́run á gbàgbára lọ́wọ́ wọn ọba tó gbàgbára lọ́wọ́ Fáráò á gbàgbára lọ́wọ́ gbogbo agbára ajẹgàba ẹni tá àfijọba tó fẹ́ fi rẹ̀ sípò ọba ọlọ́run á bá